tó jáde nínú wọn èèyàn mélòó lẹ́rí tó sọ̀rọ̀ nínú wọn àwọn tó ń sọ̀rọ̀ bí àwọn tẹ́bi ń pa àwọn tó ń fẹ́ kán rí àwọn kán mọ àwọn náà pé tó àwọn náà sọ̀rọ̀ làwọn tẹ̀ ń rí àwọn tó jẹ́ bàbá wọn gangan ò jáde torí wọ́n mọ̀ pé kí ni bẹ́ẹ̀ dẹ̀ ni ní ayé john dẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ gbogbo wọ́n dídí fa ọmọ wọn kalẹ̀ pé tó yá lọ kéwú wọ́n ló mọ bá fẹ́ kéwú lọ kéwú aleykum salaam amira lọ kéwú bó bá fẹ́ kéwú wọ́n dẹ̀ sọ ọmọ wọn ní mustapha yusufu yakuba gbogbo ẹ̀ wọ́n sọ wọn ọmọ bẹ́ẹ̀ gbogbo adẹ́ rí wọn bẹ̀tẹ̀ àwọn tó jẹ́ tó súnmọ́ wa ìjà wọn ti wà pẹ̀lú wa ti pẹ́ ṣùgbọ́n tá a bá lè pariwo síta pa wọn ní o wàhálà dé torí àwọn ni wọ́n kàwé débi pé gbogbo owó tí àwọn ms ń kà àwọn náà ṣe ìwé tí àwọn ms gbé dání tán kà tán ní tírà ní kùránì ni o àwọn náà ṣe àwọn náà rán yẹn tẹ́ bá dé University of Sudan tẹ́rí yẹn ní Khartoum wọ̀láì wọ́n mọ̀ pọ̀ ń bẹ̀ gan wọ́n pọ̀ ní yunifásitì ní Sudan aleykum salam aleykum gbogbo tó kọ́mẹ́ǹtì wọlé pátápátá ni mò ń kà bí mò ń sọ fún ó wà kọ́kọ́ ní ìsìn sà ó ní ms na ọmọ àfà and his wife na ọmọ ṣífìmọ ìrọ̀lẹ́ ní ẹ máa gbọ́ ṣe rí ms tó pè lọ́mọ àfà yẹn mo fẹ́ clarify nǹkan kan ṣe rí ms kò kì í ṣe ọmọ àfà ọlọ́run jọ̀dá fún yín ìyàwó ẹ̀ ni ọmọ imam ms bàbá ms taxi ló ń wà lábẹ́òkúta bàbá ẹ̀ náà máa ń mọ gògóró ni sọ̀rọ̀ mi yé ìyá ẹ̀ pàápàá jewelries nìyá ẹ̀ ń tà ṣáàkìrà àtútù nìyá ẹ̀ ń jẹ́ ṣe ń gbọ́ sà ṣe ẹ̀ka wá sí sọ̀rọ̀ yẹn mo fẹ́ kó máa gbọ́ dáadáa ms píkà ní fún àwọn ọmọ yahoo nígbà tó wà ní nàìjíríà first bank ló ti ń ṣiṣẹ́ òun ló ń bá àwọn ọmọ yahoo yọ owó tó fi rí bi sá kúrò ní nàìjíríà right kó tó kúrò nàìjíríà alukurani nìkan ló láǹfààní àti kà ní ọmọdé tọ́dẹ̀ ṣe wòlímọ̀ fún ṣùgbọ́n bàbá ò kì í ṣe àfàfà wá sí kó gbọ́ dáadáa bàbá ò tiẹ̀ lọ nílànà islam àwọn ọ̀yà wọn náà lọ ṣọ́ọ̀ṣì lẹ́nìí lọ.